A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ tó ń gbógun ti ìṣòwò ìlú kúmọkùmọ the Economic and Financial Crimes Commission EFCC ti parí ìgbésẹ̀ wọn láti bẹ̀rẹ̀ ìwọ́de lára àwọn gómìnà tí iṣẹ́ wọn ti parí àti àwọn òṣìṣẹ́ ìjọba mìíràn lẹ́yìn ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí. Alága àjọ náà Abdulrasheed Báwà ni ó sọ eléyìí di mímọ̀ lánàá ní olú iléeṣẹ́ wọn nígbà tí ó ń gba òṣìṣẹ́ iléeṣẹ́ Daily Trust lálejò. Bí ó tilẹ̀ jẹ́ wípé Báwà kò dárúkọ tàbí sọ oye àwọn tí ọwọ́ ṣìkún òfin yìí ó bà. Ó tẹ̀síwájú wípé àwọn gómìnà àti àwọn òṣìṣẹ́ ìjọba wà lára àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí òfin amúnitì. Ìdí nìyí tí wọ́n gbọ́dọ̀ fi kúrò lẹ́nu iṣẹ́ kí ìdájọ́ tó bẹ̀rẹ̀ lórí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Mínísítà fún ìpínlẹ̀, òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ tí ó tún wá jẹ́ agbẹnusọ fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, àgbà-amòfin Festus Keyamo ti ké sí àwọn aláàbò ìpínlẹ̀ State Security Services SSS láti fi ọwọ́ ṣìkún òfin mú òdúnjedupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi àti igbákejì rẹ̀ Dati Baba Ahmed lórí àfisùn wípé wọ́n ń kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe lòdì sí èsì ìdìbò ààrẹ tí ó wáyé láìpẹ́. Nínú ìwé ẹ̀dùn tí Keyamo kọ sí olùdarí iléeṣẹ́ SSS ni ó ti sọ wípé lẹ́yìn ìdìbò ó yẹ kí oníkálukú fẹ̀dọ̀ lórí òróǹro ni, pàápàá jùlọ ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu ti fi àtẹ̀jáde ránṣẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ó jọ bí ẹni pé Peter Obi àti igbákejì rẹ̀ kò fẹ́ jógun sinmi nípa títẹ òfin mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ náà. Pabambarì rẹ̀ ni ọ̀rọ̀ tí Dati Baba Ahmed sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní Ọjọ́rú tí ó kọjá nígbà tí ó lérí wípé òpin yóò dé bá ìjọba tiwantiwa tí wọ́n bá ṣe ìbúra fún Bọ́lá Ahmed Tinubu ní oṣù karùn-ún ọjọ́ 29 ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ọwọ́ àjọ aláàbò ìlú ti ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn ti tó àdàlúrú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àdàlúrú ọ̀hún ni a gbọ́ wípé ó ń fìtìnátì àwọn ará ìlú Ìkòyí ilé ní agbègbè Ìṣọ̀kan. Adarí ikọ̀ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ náà ajagunfẹ̀yìntì Bashiru Adéwìnbí fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé ọwọ́ tó àdàlúrú ọ̀hún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àfisùn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé afurasí ọ̀hún máa ń dá ṣiṣẹ́ ni àti wípé àdá àti oògùn ni ó fi ń kojú ìjà sí àwọn alátakò rẹ̀. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn lẹ́yìn tí ọwọ́ tó ló ti jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo lòun ń hu àwọn ìwà wọ̀nyí láàrin ìlú kí wọ́n dáríjì òun. Wọ́n ti fa afurasí náà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí àti ìdájọ́ tí ó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gbajúgbajà òṣèré orí ìtàgé àti orí afẹ́fẹ́ Samuel Animashaun Perry tí gbogbo ènìyàn mọ̀ sí Brother Shaggy ti ṣàlàyé iye owó tí òun ń pa ní oṣù kan látàrí àwàdà ṣíṣe lórí afẹ́fẹ́. Ìlúmọ̀ọ́ká aláwàdà náà ṣàlàyé wípé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ wípé ó kéré tán òun rí tó $2,000 owó ilẹ̀ òkèèrè $40,000 láàrin oṣù kan lójúnà rẹ̀ lórí YouTube. Brother Shaggy ṣàlàyé kókó 3 tó ṣe gbòógì àti ṣàṣeyọrí lórí ìlà YouTube. Èkíní, iye àwọn tí wọ́n ń wò ó lórí ìlà. Èkejì, déédéé lórí ìlà àti èkẹta tí í ṣe oye àkójọpọ̀ fọ́nrán tí a mọ̀ sí content. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.